Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́wà wọn aṣẹ́yìn lọ́ba gbé yín ga fún àánú àti ojúrere ńlá láti àrígbà. Àdúpẹ́ nítorí pé ẹ jẹ́ ká tún rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù àṣepé. Ògo ní forúkọ mímọ́ yín nítorí ire, àṣeyọrí, ìtẹ̀síwájú, ìgbéga yóò bọ̀ wá fún wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ó sì gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. A ó jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ 17 oṣù keje. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé nítorí o kò béèrè. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí 16 ẹsẹ̀ 24. Jòhánù orí 16 ẹsẹ̀ 24. Títí di ìsinsìnyí ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi. Ẹ béèrè, ẹ ó sì rí gbà, kí ayọ̀ yín kí ó lè kún. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù bákan náà, Jòhánù orí 6 ẹsẹ̀ 5 títí dé ẹsẹ̀ 13. Jòhánù orí 6 ẹsẹ̀ 5 títí dé ẹsẹ̀ 13. Ǹjẹ́ bí Jésù ti gbé ojú rẹ̀ sókè tí ó sì rí ọ̀pọ̀ ènìyàn, wọ́n wá sọ́dọ̀ rẹ̀. Ó wí fún Fílípì pé níbo ni a ó ti rí àkàrà rà kí àwọn wọ̀nyí kí ó lè jẹ. Ó sì sọ èyí láti dán wọn wò ní nítorí òun tìkálára rẹ̀ mọ ohun tí òun yóò ṣe. Fílípì dá lóhùn pé àkàrà igba owó idẹ kò lè tó fún wọn, tí olúkúlùkù wọn ìbá fi mú díẹ̀díẹ̀. Ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, Áńdérù arákùnrin Símónì Pétérù, wí fún un pé ọmọdékùnrin kan bẹ níhìn-ín o, tí ó ní ìṣù àkàrà báálì 5 àti ẹja kékeré 2, ṣùgbọ́n kí ni wọ́n jẹ́ láàrin ọ̀pọ̀ ènìyàn wọ̀nyí bí èyí? Jésù wí pé ẹ mú un kí àwọn ènìyàn kí wọ́n jókòó. Koríko púpọ̀ sì wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin náà jókòó, ìwọ̀n 70 ènìyàn ní iye. Jésù mú ìṣù àkàrà wọn nì, nígbà tí ó sì dúpẹ́, ó pín fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì pín fún àwọn tí ó jókòó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni ẹja, ìwọ̀n bí wọ́n ti fẹ́. Nígbà tí wọ́n sì yó, ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ kó àjẹkù tí ó kù jọ, kí ohunkóhun kí ó má ṣe ṣègbé. Bẹ́ẹ̀ ni wọ́n kó wọn jọ, wọ́n sì fi àjẹkù ìṣù àkàrà báálì 5 náà kún agbọ̀n 12, èyí tí ó ṣíkù fún àwọn tí ó jẹun. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀ nínú ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 1. Ó fi hàn ìdí tí àwọn kìrìsìtẹ́nì kan tí wọ́n fi ń jìyà lọ́wọ́ àìní. Ǹjẹ́ o mọ̀ pé bí o bá béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ó fi òpin sí àìní nínú ayé rẹ, yóò dáhùn sí ìbéèrè rẹ. Nínú bíbélì kíkà wa tòní, Jésù ń bọ́ ẹgbẹ̀rún àwọn ènìyàn pẹ̀lú ìṣù àkàrà 5 àti ẹja wẹ́wẹ́ 2. Nígbà tí gbogbo wọn ti jẹun tán, wọ́n sì tún ní àjẹkù tó tó agbọ̀n 12. Nígbà tí Ọlọ́run bá pèsè fún àìní rẹ, ó máa fún ọ ní èyí tí ó tó láti tẹ́ ọ lọ́rùn. Ìbéèrè ńlá rẹ jẹ́ ohun kékeré fún un láti mú un ṣẹ. Ìbéèrè ńlá rẹ ó jẹ́ ohun kékeré fún Ọlọ́run láti mú ṣẹ fún ọ. Ní àwọn ọdún sẹ́yìn, mo rìnrìn àjò lọ sí ìlú ọba fún iṣẹ́ kan láti ibi iṣẹ́ mi. Ní ọjọ́ kẹta sí ìgbà tí màá padà dé, mo ti ná àwọn owó mi tán. Mo sì nílò 50 iye owó ìlú òkèèrè láti ra àwọn ìwé kan àti téèpù. Mo sì yí padà sí Ọlọ́run. Dáàdì, ó máa dára tí mo bá lè rí £50. Láìpẹ́ náà, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi dùn. Ẹni tí ó pè sọ pé bí yìí. Mo sọ fún un pé kò sí ẹnìkan níbi tí ó ń jẹ́ orúkọ yẹn o. Bí ó sì ti ṣe ń sọ̀rọ̀ lọ, ó mọ ẹni tí mo jẹ́ o. Pẹ̀lú inú dídùn, ó pe arákùnrin rẹ̀, ó sọ fún un pé òun bá mi sọ̀rọ̀ dájúdájú. Wọ́n ti jíròrò lórí bí àwọn yóò ṣe rí mi. Ní báyìí, mo ti wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú wọn. Lẹ́yìn ọ̀rẹyìn, wọ́n wá o. Ó sọ̀rọ̀ bí wọ́n sì ti ń lọ. Wọ́n sì fún mi ní 50 pọ́ùn. Ní kété tí wọ́n lọ, mo ní dáàdì, tí mo bá mọ̀ pé yóò rọrùn báyìí,
n bá ti béèrè fún 100 pọ́ùn. Bí mo ṣe ń yọ̀ lórí pọ́ùn 50, agogo ilẹ̀kùn dún, ṣùgbọ́n kí n tó dé ibi ilẹ̀kùn, àpò ìwé kan ó ti gba abẹ́ ilẹ̀kùn wọlé. Mo sì rí i pé ó wá láti ọ̀dọ̀ bàbá ọlọ́lá kan, ẹni tí kò fún mi ní owó kankan rí o tẹ́lẹ̀. Nínú rẹ̀ ni pọ́ùn 50 àti ìwé pélébé tó wà wípé ó kàn wù òun wípé kí òun fún mi ní owó díẹ̀ ni. Lẹ́yìn náà mo sọ fún Ọlọ́run pé tí mo bá mọ̀ pé 50 mìíràn yóò wá báyìí, n bá ti béèrè fún pọ́ùn 50 mìíràn ní alẹ́ ọjọ́ yẹn o. Kí n tó sùn, ẹnìkan fún mi ní pọ́ùn 50 mìíràn. Ẹ̀rù bà mí o. Mo sì sọ fún Ọlọ́run pé mo ń ṣe àwàdà ni o, nítorí mi ò fẹ́ ṣẹ̀. Ọlọ́run rán mi létí ìṣẹ̀lẹ̀ yìí ní kòpẹ́kòpẹ́ yìí. Ó sì sọ fún mi pé tí mo bá ti hùwà òmùgọ̀, tí òun bá ti fún mi ní pọ́ùn 50 tóun sì pèsè rẹ̀ fún mi, kí ló dé tí n kò fi béèrè fún pọ́ùn 5,000? Olùfẹ́, ṣe àwárí ìfẹ́ Ọlọ́run nípa àwọn ohun tí o nílò, kí o sì rí i dájú pé àwọn ìbéèrè rẹ wà ní ìbámu pẹ̀lú rẹ̀. Dẹ́kun láti máa ṣe àròyé nípa àìní inú ayé rẹ. Dípò èyí, bẹ Ọlọ́run kí ó bá àìní rẹ pàdé ní pàtó. Má ṣe iyèméjì nínú ìgbàgbọ́ rẹ, yóò sì dá ọ lóhùn dájúdájú. Kókó ọ̀rọ̀: bẹ Ọlọ́run kí ó pèsè gbogbo ohun tí o nílò gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, kí o sì gbàgbọ́ pé ó lè mú gbogbo rẹ̀ wá sí ìmúṣẹ. Ẹja sọ pé bàbá mi, olùpèsè ni ọ́. Gbogbo ohun tí mo ṣe aláìní tí mo nílò, fi àánú pèsè rẹ̀ fún mi, kí o sì jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó wá sí ìmúṣẹ nínú ayé mi. Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.